ṣé mọ̀ pé mi náà máa ń pè ní Queen Elizabeth òun ò dẹ̀ kí n ṣe Elizabeth ìtorí ẹ̀ ló ṣe jí Queen yẹn wọ́n ń pè mí ní ìyá ọba Queen mother ìyá ọba means Queen mother in English and my daughter's name legally is Ọba. tó ẹ̀yin èèyàn wa ẹ kú dédé ìwòye ẹ máa kó àsìkò yìí o lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó òun la tún mú wá fún yín o ẹ̀yin èèyàn wa nítorí báyìí ni Lizzy Anjorin ti jáde ó ní wípé èèyàn burúkú gbà òun Ìyábọ̀ Òjó wípé Ìyábọ̀ Òjó jí orúkọ òun ni tó fi ṣe múvì tó tún jẹ́ Queen Mother wípé òun gangan ni òun jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ nítorí nínú fídíò yìí ọ̀rọ̀ pọ̀ gan nínú ìkọ́bọ̀ fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló jáde lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Bíọ́dún Òkèowó èyí tí gbogbo wa mọ̀ sí Ọmọbọ̀tí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ó ti ẹ̀yin ẹ rí pé gbà tó ṣe olórí burúkú Làbákẹ́ olófò awáyé má ṣe rere ó tún lọ jí warrior. That is to show you Ìyábọ̀ Òjó ṣé bẹ́ẹ̀ gbé tó sọ pé ẹ̀sìn òun ò ní kúrò lẹ́yìn tèmi mo dẹ̀ sọ fún Ìyábọ̀ wípé Ìyábọ̀ ẹsẹ̀ yẹn èmi ti gbé ẹ̀yìn sílẹ̀ èmi ti gòkè ọ̀la ó ti dèrò lẹ́lẹ̀. Ìyábọ̀ Òjó is buying comment àwọn nǹkan tí Òjó ní lárí nìyẹn ṣé bí mo sọ fún Ìyábọ̀ Òjó ọjọ́ tó sọ pé ó gbẹ́sẹ̀ sí mi lẹ́yìn mo níjọ́ ẹnu ti dèrò lẹ́lẹ̀ mo sọ àìtóbi ìfẹ́ pẹ́ láàárọ̀ ẹ̀ máa gbọ́. Mohbad versus Naira Marley what did Queen Mother do? kò ní She embodied Mohbad. ẹ máa gbọ́. She enjoyed the Bambiala that comes along. Mohbad versus Naira Marley. What did Queen Mother do? She embodied Mohbad. It became Queen Mother versus Naira Marley. And the list goes on. The reason you all that tell Ledimo very dark man, Ledimo, because you cannot see this particular. This one now, convert. Where she be? You don't see her entering the room. You see very dark man from afar. èèyàn kan ní pé Lizzy is ìyá ọba so she's Queen Mother. Yes. Ìyá ọba means Queen Mother. Very dark man actually tells you what he's going to do and how he's going to do it. Guess what? Queen Mother does not tell you. She sneaks into the room wearing the face of her victims. Like a coward. Ní èyí tá a mú lọ sí station ní 2 weeks ago nǹkan tí mo kọ́lẹ̀ the same thing ni mo sọ níwájú AIG because AIG ní báwo la ṣe dé junction ìmúnẹ̀sà kò yé gbogbo wa sà mo ní bọ̀ nǹkan tí mo mọ̀ ní wípé in fact ṣe rí gbogbo evidence tó ń jáde yìí tó bá jẹ́ wípé bàbá yẹn jẹ́ social media person tó bá wo social media ó máa yé wọn mo sọ níwájú bàbá yẹn mo ní the moment you stop paying this lover Ìyábọ̀ Òjó will come for you mo sọ ẹ bèè lọ́wọ́ ọmọ yẹn nǹkan tí mo sọ níwájú ọlọ́pàá nìyẹn nǹkan tá a dẹ̀ máa sọ níwájú adájọ́ nìyẹn the moment you stop paying this lover Ìyábọ̀ Òjó will come for you then gbogbo àwọn ìṣínwẹ́wẹ́ yẹn they will come wọ́n máa stock ẹ o lè lọ sanwó fún this lover. She wears the faces of her victims. That's why you cannot see her. She wears the faces of her victims. She wears their face as she walks into the room. As that sacrificial lamb, innocent. She can do no wrong. You see small children working for her for free on social media. Shegba, you see small children working for her for free on social media. Ìyábọ̀, wàhálà rẹ̀ kú tọmọtọmọ ẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ tó hijack ògo wọn, ó hijack ìrìn àjò wọn.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn náà ti block wọn lọ́dọ̀ olóore wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ti block wọn níbi tó yẹ kán ti rí àánú gbà. àwọn ọmọ yẹn wọ́n ti lose focus, ó ti single-handedly destroy career gbogbo àwọn ọmọ yẹn àtàgbàlagbà àtọmọdé. gbogbo àwọn tó yẹ kán dìde kán lọ ṣiṣẹ́ wọ́n wà lórí social media, wọ́n ń bá Ìyábọ̀ Òjó gbẹ́nu sí, àwọn náà ń bá Ìyábọ̀ Òjó lọ búyàn. Ìyábọ̀ Òjó wà lábẹ́lẹ̀, òun àti Gistlover wọ́n DM gbogbo bí wọ́n ti máa gbowó ńláńlá, àwọn wéṣèwé lórí social media, wọ́n pera wọn ní blogger. ọmọ Davina yìí, but woman is sorry, woman is smart o. Davina, she's very smart o. The work for her for she continues. If we don't call her out, it gets worse. It gets worse. I rest my case. This is why she's more deadly than Queen. That's why you see me. Before, now so I will carry condom, go, bang, big, boom for very black man. Now see, wait a second. What about that one? What about that one, baby? She's deadly too. Let's go get her. And that's exactly what I want to do. Oh, blood jumping. Yogba. Let's go. Me ni much. Láàárọ̀ yìí, mo ṣì bọ̀ wá fún Ìyábọ̀ lálẹ́. Defend great mother. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo tó bá ti ń wò yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ kínní. Lórí ọ̀rọ̀ justice for Mohbad láwa. Mo rí write-up kan lórí social media tán ní Ìyá Ọba sọ. Ẹ bá mi tag Ìyá Ọba. DJ Splash tó bọ́ta tó wá ju bọ́ọ̀k irọ́ tí goat mother wọn sọ. Now, write-up yẹn rí ẹ̀jẹ̀ kájọ ká. Now, Ìyá Ọba ní why? Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Ìyá Ọba. Mo rí nǹkan tó kọ́kọ́ sọ, mo rí kejì. Mo rí bó ṣe pè sọ́dọ̀ ẹ sábọ̀. Ṣé o rò pé o ti máa forí àwọn ọmọ títí ẹ̀kan gba ìpè? Ìyá Ọba, o rò péré là ń ṣe níbí báyìí. Ìwọ náà wò pé wọ́n ló kú àbí? Ìwọ náà ganu sí. Since tó ti ganu sọ̀rọ̀ mi, èmi náà ganu sọ̀rọ̀. O wà sensitive. Ìyá Ọba, mo wà highly disappointed nínú ẹ̀. Wípé ìwọ náà pẹ̀lú àwọn tó ń já àwọn ọmọ ológo gbọ́. Ìyá Ọba, bí ìwọ náà ṣe máa wá jẹ wọn mọ́. Aṣojú rẹ̀ ọ̀gẹ́rẹ́, aṣojú Ọlọ́run tó dá wa. Ìyá Ọba, social media handle ẹ. Mo understand wípé ìwọ náà Agbábọ̀ Ayọ̀ group of company ní gbogbo yín. Alábọ̀ Ayọ̀ group of company. Tẹ́ ẹ̀ bá bà tèèyàn jẹ́, kọ́ fún yín ní káàpù, kọ́ fún yín ní mustache, kọ́ fún yín ní wọ́ọ̀dù àbí kí náà ń pè ẹ̀ lè jẹun. Mo understand pé business yín ti crush lọ́wọ́lọ́wọ́, ó crumble lọ́wọ́lọ́wọ́, and you don't know how to go, you don't know where to go. Like, mo understand Ìyá Ọba. But Ìyá Ọba, ṣé o mọ̀ pé sórí ti ẹ dẹ́tì gan ṣá? The problem tẹ́ ní ni wípé tẹ́ ẹ bá ti ṣaburú, tọ́lọ́run ti bo àṣírí yín. Ìyá Ọba, àwọn ọ̀ṣẹ̀dá kan wà tí ẹ̀yin abaniláyé jẹ́. Àwọn ọ̀ṣẹ̀dá kan wà tẹ́pẹ́ máa lọ ṣẹ̀. Fúnra ara yín lẹ máa kó ẹsẹ̀ yín, ẹsẹ̀ òsì méjèèjì. Ẹ wá lọ kọlu ẹni tó máa tú àṣírí yín. Ìyá Ọba ò lọ́mọ. Ó lọ́mọ kò lọ́mọ. Sórí èèyàn lọ́mọ èèyàn lọ́mọ. Tó bá dọjọ́ alẹ́,
bó jẹ́ ọmọ yíyá bó jẹ́ ọmọ tó bí ó gbọ́dọ̀ wà ń bẹ̀ fún àmọ́ tó bá ti forí gbé ègún ó ṣeéṣe kó o bímọ mẹ́wàá kí mẹ́wẹ̀ẹ̀wá wà láyé wọ́n dẹ̀ kú sínú ayé. ṣe rí ẹ̀yin tẹ́ máa ń wo show wa, if you are my lover, if you watch my show, I want you to think more spiritual than physical. Kí ni mo fẹ́ sọ fún ẹ? Mo fẹ́ kó o think spiritual is beyond physical. Nígbà tó ń lọ dín àkàrà pé Ìyábọ̀ máa kú láàrin ìjọ méje, ta ló wá padà kú nínú Lizzy àti Ìyábọ̀ Òjó? Ta ló padà kú báyìí? Ẹ má gbàgbé pé kán tó dín àkàrà kéèsì Ìyábọ̀ Òjó ò lè tó kán tó dín àkàrà yẹn. Ẹ má gbàgbé pé lẹ́yìn àkàrà ni nǹkan kan lọ ti Very Dark Man jáde. Gbogbo nǹkan tí Very Dark Man ń gbé jáde yẹn ó ti wà lọ́wọ́ Very Dark Man tipẹ́tipẹ́. Òun ló ṣe sọ wípé lágbájá àti lágbájá ni Gistlover. Kò kì í ṣe èní ní gbogbo ohun tó wà lọ́wọ́ Very Dark Man yẹn ti wà lọ́wọ́ ẹ̀. Inú yẹn ti wà lọ́wọ́ ẹ̀ tipẹ́. Gbogbo bó ṣe ń ṣe chat yẹn, Very Dark Man wà nínú chat yẹn along with them. Read my lips. Gbogbo bó ṣe ń ṣe chat yẹn, tí Very Dark Man ò bá ní evidence Ìyábọ̀ lọ́wọ́ kò ní jáde pé lórúkọ tó pè é. Ìyábọ̀ Òjó mọ̀ọ́mọ̀ lọ fọlọ́pàá gbé Very Dark Man. Ó fẹ́ mọ̀ ṣàṣírí òun ti tú sọ́wọ́ Very Dark Man. That is the whole concept. Kẹ́ gbọ́ lẹ́nu. Gbogbo bí Ìyábọ̀ ṣe rán Very Dark Man lọ sí kóòtù yẹn, wọ́n believe wípé tó bá ní nǹkan kan lọ́wọ́ á tú àṣírí, but Very Dark Man dákẹ́ síbẹ̀. Very Dark Man ó dúró síbẹ̀. Very Dark Man fara gbá gbogbo ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún. Ojoojúmọ́ ni Very Dark Man ló ń ka gbogbo ohun tí wọ́n ṣe nínú gúùpù yẹn. Ojoojúmọ́ ni Very Dark Man monitor. Ẹ̀yin kan tẹ́ sọ pé èèyàn kan ló betray Ìyábọ̀, èèyàn kan ló, you are getting it wrong. You are getting it wrong. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń bá Ìyábọ̀ Òjó ṣe WhatsApp, gbogbo yín tẹ́ ṣe WhatsApp group yẹn, àti 2-3 weeks ago, 3 months ago ni mo ti sọ fún yín pé ọwọ́ máa ba gbogbo yín. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀? Mo dẹ̀ náà máa pick gbogbo yín fún ẹ̀wọ̀n. Mo dẹ̀ sọ, mo ní there is a court waiting for all of you. Tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó. Ó wà Nàìjíríà o, ó sí Nàìjíríà o, wọ́n gba judgment díẹ̀. Ó ti pẹ́ tí mo ti ń sọ. Gọ́ọ̀mẹ̀ntì tó dákẹ́ tó ń wò Ìyábọ̀ Òjó, ẹ rò pé wọn mọ nǹkan tó ń ṣe. Receipt Ìyábọ̀ Òjó ó máa wáta ní 10 minutes tí gọ́ọ̀mẹ̀ntì bá ní ìdí ẹ̀. But pending that time, wọ́n máa wòran báyìí. Ṣé ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó gbá géèmù kan ní last election? Àtìgbà yẹn ló ti wà under watch. Wọ́n monitor gbogbo nǹkan tí àtàwọn ará Facebook o, when the time comes, wọ́n máa lọ extradite gbogbo yín wá. Tẹ́ wà lẹ́yìn Ìyábọ̀ Òjó. Torí wípé a whole president of this nation, èèyàn kan ló kọ́kọ́ predict what kú, which is Gistlover and Esabod. Ẹ wá rí wípé gbogbo yín dẹ̀ lọ́wọ́ sí kinní yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyábọ̀ Òjó ó dìdí lọ fi ọpọlọ tàn yín wá kẹ́ wá rúùtù fóun ni. Torí Ìyábọ̀ Òjó mọ̀ wípé òun wà under watch list. Ó dẹ̀ bí pé tóun bá fẹ́ ṣubú, òun ò ní dá ṣubú. Kẹ́ má bá ṣe yege bí òun. Ńgbà tọmọ ẹni bá wà ńbẹ̀, tọkọ ilé wà ńbẹ̀, tíyàwó ilé wà ńbẹ̀, tọmọ lágbájá wà ńbẹ̀. By the time tóun bá máa ṣubú, òun ṣòun nìkan ló máa dá ṣubú. Ṣẹ́rí, mo fẹ́ kẹ́ máa monitor screen mi. Ìtú ẹ̀ mo ṣe lo make up for very long time. Mo fẹ́ kẹ́ máa monitor. Nǹkan tí mò ń lò nísìnyí bóyá ó ṣiṣẹ́ àbí ó ṣiṣẹ́. Mo fẹ́ kẹ́ máa monitor screen mi.
ṣó ti ẹ̀yin òun mo ṣe máa ń pe ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi wípé ẹni tí ò bá wá fún wa ẹ má lọ fún o ẹ má lọ fún o téèyàn bá wá fún mi tẹ́ ẹ bá lọ fún if anything happen ó wà justify I will be there for you because victim ni èmi nìkan ni mo kọ́kọ́ lọ fún àwọn Ìyábọ̀ Òjó Gistlover àti Esabod gbogbo wọn yẹn àwọn náà kọ́kọ́ wá fún mi. Mo dẹ̀ sọ gbogbo yín tẹ́ wà lórí TikTok bí eré bí fíìmù ló máa jẹ́ lójú yín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́ni mo ti predict. Èmi ni olórí burúkú òbò kẹrùn gbogbo yín yẹn ó lọ bí àkọlù bí fíìmù ló máa jọ lójú yín gbogbo orí burúkú tí Dorcas ń ṣe tí Ìyábọ̀ Òjó ń ṣe yẹn every one of them are under watch list. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Is no one talking about what DJ Splash did to Goatmother? That is the height of betrayal. Wọn ò mọ wàá ṣánkú ṣé Ìyábọ̀ ti kú tọmọtọmọ ẹ̀ báyìí. Nígbà tó dín àkàrà yẹn ṣe báwọn náà kọ́kọ́ gbá láàfà wá. Ògo Kirun ìyẹn Kádíjà Òsénì ẹ ti ẹ̀ dúnú. Anyway màá gbé yẹn wá lálẹ́ màá gbé yẹn wá lálẹ́ kí lorúkọ dáàdì wa tó wà ń bàdàn yẹn ta máa ń gbádùn program wọn yẹn Alhaji Hamzat Oríyọmí ṣọ́ lọ sí pati Ìyábọ̀ ni bàbá wa dáadáa yìí ṣọ́ lọ sí pati Ìyábọ̀ ni tó bá lọ sí pati Ìyábọ̀ ẹ jẹ́ kí n mọ̀ tó bá lọ sí pati Ìyábọ̀ àwọn DJ Splash sọ pé bí Ìyábọ̀ ṣe kó lọ́dọ̀ àwọn ni wọ́n pe àwọn láti ẹ jẹ́ kí n wá tún ṣò yẹn gbọ́ dáadáa. Ẹ mọ̀ pé téèyàn bá ń get older èèyàn máa lo something natural èèyàn máa jáwọ́ nínú gbogbo ó di èyí dó mi ń ṣọmọ dúdú láti ilẹ̀ o ọmọ tó mọ́ra ni mí láti ilẹ̀ ọ̀sẹ̀ màmá ẹ̀ hàn ṣe ká lè fún àìná ni tẹ bá rántí gbogbo knuckles ní dúdú gan níbi 2 weeks ago then ojú mi face mi tẹ bá wo face mi ń jẹta tẹ bá wá tún wò ó sìn ẹ jẹ́ ká ẹ rí pé mi ò ṣe makeup ẹ ṣáàjà máa wo lọ wọn ò lọ àbí wọn ò lọ okay he didn't okay ẹ ò pé mo like Alhaji Oriyomi Hamzat Alhaji Oriyomi Hamzat has done well for this society. As a matter of fact, Alhaji Oriyomi Hamzat deserves an office in Abuja, recognized by the government. You don't understand? But let's see how it goes. So, ẹ̀yin tẹ́ ẹ bá fi akíkanjú yín fi kó ọ̀rọ̀ yín jọ, ẹ má ní nǹkan kan ṣe pẹ̀lú Ìyábọ̀ Òjó. Mo ti sọ fún yín tipẹ́tipẹ́, Ìyábọ̀ Òjó máa stain profile yín. Àtijọ́jọ́ yìí mo ti ń sọ, ẹni tó bá létí kó gbọ́. I once said it that these people she is helping with eventually betray her. The lady selling brand. Yọ̀gbà, so lójú ara ẹ, Ìyábọ̀ Òjó ẹ̀pù Fọlá ni, ìyẹn Sàríyù. Ìyábọ̀ Òjó ẹ̀pù Wùnmí ni àbí, ó dẹ̀ ẹ̀pù DJ Splash. The lady selling bra, jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nípa ẹ̀. Yọ̀gbà, since tó ti wá fún family mi, èmi náà wá fún family ẹ̀. Màá wá fún family ẹ̀. It's a matter of time. Ó lè má jẹ́ mi, but tó ti wá. Because Yọ̀gbà, ó mọ bọ́rọ̀ Fọlá ṣe rí mi. Ọ̀rọ̀ Fọlá dàbí ìgbà tẹ́ ẹ jáyàn sí òkú. Tẹ́ wá pé onílù. Tẹ́ wá ń kọrin fẹ́ nìyẹn. Ẹ tún wá nà ẹni kó máa jó. Yọ̀gbà, Yọ̀gbà, I am coming for your family in a brutal way. Yọ̀gbà,
kò yẹ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe ohun mi kí n ṣe but tí n bá máa dé sí family ẹ tèpètègún mo fẹ́ kí àwọn family member ẹ kàn mọ ohun tó o ti ṣe ìyá ọgbà jẹ́ ká gbọ́ nǹkan tí ìwọ àti Ìyábọ̀ Òjó jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ ẹ fi Fọlá ṣe mo gbọ́. Imbra is even trying. She come out to defend. So the one that is selling bra even tried. Okay. She come out to defend Ìyábọ̀ Òjó. Àmọ́ Sàló tó fi gba báárà tó kó owó ẹ̀ jẹ. Ìyá ọgbà ta ló rán àwọn tó yìnbọn mọ́ Sàló? Sàló tó fi gba báárà ní Canada. Ìyá ọgbà kí ni ìyàtọ̀ ìwọ àti Ìyábọ̀ Òjó? Nǹkan tí Fọlá Sàríyù ṣe fún mi tó bá jẹ́ pé ìwọ ni ìyá ọgbà Fọlá máa ti kú tipẹ́tipẹ́ tó bá jẹ́ pé ìwọ ni. Sàló ó kàn fi yẹ pàṣàyò ó ṣe Sàló ó ṣe ìṣẹ̀dá ẹ̀ àmọ́ nítorí pé Sàló ò stable coins tí Sàló ń gbà lórí TikTok ó jẹ́ Sàló wà ó jẹ́ kó wà random but yọba ṣòro wípé Sàló deserve justice between you and her. Kí ni ìyàtọ̀ nǹkan tí Ìyábọ̀ ṣe fún DJ Splash àti nǹkan tó ṣe fún Sàló? Yọ̀gbà ó mọ̀ mí má jẹ́ kó o mọ̀ mí. Only the one that is selling bra is even trying. Wàá protect Ìyábọ̀ Òjó. Ṣé bẹ́ẹ̀ jọ ń ba yé àwọn èèyàn jẹ́ ni? Yọ̀gbà ta ló yìnbọn mọ́ Sàló? Ta ló send àwọn èèyàn lọ yìnbọn mọ́ Sàló? Ta ló gba ẹsẹ̀ Sàló allegedly? Tí n bá enter case ẹ o ò ní ṣe show mọ́. Olúfabrics orí TikTok ló wà. Òun nǹkan tí iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe yẹn lòun náà ń ṣe jẹ o. Apanilẹ́kúnjayé ọ̀gbà. Only the one selling bra is even trying. Torí wípé kò sí bí irọ́ ṣe lè lọ. Òtítọ́ máa padà jáde. Yọ̀gbà sorry. Apanilẹ́kúnjayé ọ̀gbà tí n bá enter ó mọ̀ pé nígbà tí ó rán àwọn èèyàn lọ bá Sàló allegedly Yọ̀gbà ṣé o mọ̀ pé Yorùbá dákẹ́ wọn call it out because Yorùbá people adapt in nature. Ó dẹ̀ jẹ́ lọ bó ṣe rán àwọn èèyàn kan lọ pa ọmọ yẹn tó rán ti pa ọmọ yẹn sáyé. Yọ̀gbà kí ni ìyàtọ̀ ẹ àti Ìyábọ̀ Òjó? Kí ni ìyàtọ̀ kéèsì Sàló àti kéèsì Mohbad? Ṣé kí yẹn ń ta ẹ? Sórí gbogbo ẹ̀yin blackmailers ẹ mọ̀ bí Lizzy Anjorin ṣe dangerous tó ẹ mọ̀. Yọ̀gbà tó bá mọ̀ bí Ọlọ́run ṣe bless mi pẹ̀lú IQ wàá kó bàtà sábíà wàá sá àsálà fẹ́mi ẹ̀. I understand you are under the fake account bullying me. Yọ̀gbà kí ni ìyàtọ̀ ìwọ versus Sàló àti Ìyábọ̀ Òjó versus Mohbad? Ìyàtọ̀ ni pé ìkan kú sáyé ìkan kú sọ́run. Not all Yorùbás, please. Not all Yorùbás. Not all Yorùbás. Guys, I am putting it to you. What is the difference between Ìyábọ̀ Òjó
and apanilẹ́kúnjayé ìyá ọ̀gbà. What is the difference between them?